Mo ti gbọ́dọ̀ tó bẹ́ẹ̀. Ibi tó fi sí náà ni. Ibi tí mi fi sí. Tójú bá rí ẹnu gbọ́dọ̀ sọ. Confirm, sir. You are under arrest. Ẹni tó bá ṣẹ̀ gangan, ó lè máa arrest. Èmi ni mo ní. Ọmọlúwàbí orin lásìkò tó ń rìn yìí o. Ẹ ṣe ọmọlúwàbí máa ń jókòó sórí chair ní sitting room níbi tá àsìkò tí wọn náà wà tó wà. Yàrá kọ́ ni ẹ̀kú wa kó máa sùn. Májẹ̀mú ìgbéyàwó ni wípé kájọ máa gbé pọ̀ nígbà tó dùn àti nígbà tí ó kàn. O ò ṣe fi májẹ̀mú àti ìgbéyàwó sílẹ̀. Àgbàdo olóògùn ni ó ti wá di àwọn ọmọdé fàdíyẹ ẹ̀ báyìí. Adìyẹ tí ó smart nìyẹn. Àbúrò ìyàwó ẹ̀ lọ́wọ́ mo jẹ́ kó lọ. Pípé mi ò rí bẹ́ẹ̀ yóò túmọ̀ sí pé kò ṣe é. Dá ìgbóbìnrin wa ni. Ọkọ ẹ̀gbọ́n ẹ̀ làwọn ẹbí ẹ̀ fẹ́ kó fẹ́. Láíláí ká má rí ni Paul wí àlá tí ò lè ṣẹ ọkùnrin tẹ́gbọ́n mi ti fẹ́ rí. Ẹ mọ̀ rẹ o. Torí life yín mo pity yín gan in generation because I'm sure that after your generation ìtú máa wá hours ìtú máa wá lẹ́yìn yẹn ayé máa bàjẹ́ ni wọ́n máa sọ ayé di Sodom and Gomorrah respect.